bọ́mọdé ọba bá tàn yóò bá àròbá. àròbá sì ní. àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyàmáyà. bó wọn ti máa wí. wọ́n ní àròbá nìyí bàbá àtàn. bàbá àtàn ni. ọlọ́run ọba mi ló dẹ́lùlù. bẹ́ẹ̀ ni o. ǹjọ́ ọlọ́run ọba mi sì ti dẹ́lùlù. ó ti dẹ́lùlù. ẹ̀lùlù lòun máa fàjò. yóò máa fàjò ni. alákàn lòun máa ṣepo. yóò máa ṣepo. aláǹtakùn lòwú títa lòun máa ta ní tòun. wọ́n máa ta tòun bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ làwúrẹ́bẹ́ lòun máa ń sọ. bẹ́ẹ̀ ni bó ti yẹ lákòókò bá lòun máa gbẹ́dó. ọ̀pọ̀lọ́ lòun máa lọ̀lẹ̀kẹ̀. ọlọ́mọ lọ̀lẹ̀kẹ̀. ìjọ aláǹtakùn ti ń ta òwú ta ló jẹ́ fòwú aláǹtakùn yẹn sọ. kò sí. ǹjọ́ ọ̀pọ̀lọ́ ti ń lọ̀lẹ̀kẹ̀ ta ló jẹ́ fìlẹ̀kẹ̀ ọlọ́pọ̀ lọ sí di ọmọ tiẹ̀. kò sẹ́ni tí ó dán wò kò sẹ́ni tí ó dán wò. ta ló jẹ́ fipò alákàn ṣe bẹ́ẹ̀. láyé kò wáyé rí. bí bàbá mi Jímọ̀ Bákàyè Basọ̀run Ọ̀yọ́mọláàfin Òjó Pàṣẹkẹ̀ mọ́dẹ̀ máa ti bàgán ṣeṣe tó. bàbá akínyìn o. alákàn tí ń ṣe pé wọn ò jẹ́ fipò alákàn ṣe bẹ́ẹ̀. débi pé wọ́n wàá figi àkókò gbẹ́dó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ó ṣèwọ̀. ó ṣèwọ̀. ẹ káalẹ́ wọ́n lè kú lé báyìí láàkẹ́ tó ń bẹ́ ń lé ẹ káàbọ̀ báyìí là kí wọ́n tàjòdè. bẹ́ẹ̀ni o. akíyín tẹ̀sán akíyín tèje. bẹ́ẹ̀ni òyì jẹjọ wa náà nì. akíyín níbi tójú mọ́ ti mọ́ gbogbo wa. tá a dágbére fúnra wa. bàbá Ọ̀yọ́ òyì ìjẹjọ kọ́lá tó sọ mọ́. bẹ́ẹ̀ni. òyì ọdún kan ni. Allahu Akbar. torí báwa àtàwọn olólùfẹ́ wa àjọ pàdé nínú oṣù kejìlá. ọdún ẹgbàá ọdún lé mẹ́tàdínlógún tó kọjá ni. àkíkà kábíyèsí Èdùmàrè. àtúnwá àjọ láǹfààní. láti tún wá pàdé nínú oṣù kínní. lódì tí í ṣe ọjọ́ kẹrin oṣù kínní. ọdún ẹgbàá ọdún ó dín méjìdínlógún. ọlọ́run ọba mi Èdùmàrè ṣoore fún wa. tọ́pọ̀. ọlọ́run ọba mi ọba adẹ́dọ̀ ọba ṣẹ̀dá. mi ò la fẹ́ kànú ẹ̀. ọba bẹbẹbẹ tó ti ń bẹ kí bẹbẹ ó tó máa bẹ. olúwa ọba mi ọba bẹbẹbẹ tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ. ọba bẹbẹbẹ tí ó máa bẹ nígbà tí bẹbẹ ò bá ní bẹ mọ́. ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun wà ń sìn tá à ń fọpẹ́ fún. ọba náà là ń dúpẹ́ fún. Elédùmarè ìbà rẹ lónìí o. ìbà rẹ náà la ṣe. àmọ̀ ṣèbà rẹ o. àṣèbọ̀ ọlọ́run ọba mi tó dá wa tó dá wa o. kábíyèsí Èdùmàrè. àwa ṣèbà gbogbo àwọn àgbààgbà tí ń bẹ létí gbọ́. àṣèbà wọn. bàbá Ọ̀yọ́ ìbálọ́wọ́ gbogbo kinní tó doríkodò tí ó ṣẹ̀jẹ̀. àṣèbà wọn. ìbálọ́wọ́ gbogbo kinní tó doríkodò tí ó sóje. àṣèbà ọkùnrin àṣèbà obìnrin. ìbànilọ́wọ́ àtẹlẹsẹ̀ tí ò wíwúdé pọ́npọ́lọ́ tán. àṣèbà ọmọdé àṣèbà àgbàlagbà. ìbọn onílé ìbà àlejò. kẹjì ọyẹ wa o. ìbọn ọmọdé ìbà àgbà. kọmọ yẹ wa lẹ̀lẹ̀. ìbà kọọ̀lù ìbà bòlù. ìbà yín náà la ṣe o. ìbò só ìbà jẹ́. ọmọ yín náà la kún ṣe. ìbà gbogbo àwọn lẹ́bọ lóògùn. ọmọ yín lẹ̀ ń dá lọ́lá. ìbà gbogbo àwọn àfáàfáàfáàfáà. kí àwọn náà. ìbà gbogbo àwọn pásítọ̀. àwọn ẹni Ọlọ́run. agbọ́dọ̀ júbà pásítọ̀ torí olóòtú ẹlẹ́sìn ìgbàgbọ́ ni olúwaṣà ẹ̀wọ̀n ọba lọ́la. bẹ́ẹ̀ni. ìgbà gbogbo àwọn wòlíì. àkí àwọn náà. ìbà àti wáyé ọjọ́. tí wọn ò lè ṣe kí wọ́n mọ̀ gbẹ̀tọ̀ yìí. ìbà àti wọ̀ oòrùn. àṣìbà o. ìbà lọ́wọ́ gbogbo àwọn ìyàmọ̀pọ̀ pátápátá. àyà wa nù. ìbà yín lálẹ́ tòní o. àyà dáadáa. aṣọ ọ̀bàláwọ̀ o. ìbà o. ọmọ yín làwa ṣe àwé ẹsẹ̀ran yín o. bẹ́ẹ̀ni. bàbá Ọ̀yọ́. mo jẹ́. mo lọ́mọ wọn làwa ṣe àwé ẹsẹ̀ran wọn. bẹ́ẹ̀ni àìsẹ̀ran wọn o. torí pé ọmọ wọn ni wọ́n dá lọ́lá. ní dá lọ́lá. ọmọ wọn ni wọ́n kẹ́. kí wọ́n kọ́lé fún. ọmọ wọn ni wọ́n gẹ̀. mọ́tò ńláńlá. ọmọ wọn ni wọ́n síjú àánú wò. owó tí ó ti gbàgbé ni báwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá màyàmáyà bí wọ́n ṣe ń pòwé nù òwe wọn ni. wọn á ní ẹfun lóní wọ́n máa fún wa lówó ọwọ́ wọn. àṣẹ Èdùmàrè. bàbá Ọ̀yọ́ oṣù lóní wọ́n máa fowó ọwọ́ wọn sùn wá bọ̀. àṣẹ Èdùmàrè. wíwá báyìí láàwọ̀ àwo ká tó ráwo tipátipá là fi wówó òkú. ẹtúláàsì nù. àtọmọdé àtàgbà
àgbàlagbà tó nílé àtàlejò kí wọ́n sá máa wá wa àní wọ́n fowó ọwọ́ wọn wá wa wọ́n máa fi wá wa ní o wọ́n fi ilé ọwọ́ wọn wá wa wọ́n fọlá àtọlọ ọwọ́ wọn wá wa wọ́n fi gbogbo nǹkan mèremère ọwọ́ wọn wá wa nígbà tí ìṣòògùn tó jẹ́ pàṣẹ Ọlọ́run ọba mi àtàtìlẹ́yìn àwọn àgbààgbà làmúlé sí ẹ̀yin lẹ̀ pẹ́ ẹran yín lẹ̀ pa ẹran yín lẹ̀ dòmọ́lẹ̀ ẹran yín lẹ̀ dààmú ẹran yín lẹ̀ fi làkàlàkà tẹ́ ẹ̀ fi lìkìlìkì ǹjẹ́ ẹ mọ́ fi wà làkàlàkà ẹ mọ́ fi wà lìkìlìkì ń gbèsè ayé wa torí pé a ti dọmọ òtóró lónìí a ti dọmọ òtóró káyé wo tòrò ní bí omi àdúgbò pọ̀ ni torí pé orí wa ti dorí àpésìn orí wa ti dorí ọlá ó ti dorí ọlà torí pé orí báyìí ni wọ́n rán olókun asàpèlè kò ní dààmú gbèlè wọ́n níbi orí ẹni gbé lówó àkà àkókò tèmi àti yímọ̀ wọn àkà ibi orí ẹni gbé lọ́lá àkà àkókò tèmi àti yímọ̀ wọn àkà ibi orí ẹni gbé ń ṣe dáadáa àkà àkókò lọ́dún ayọ̀ ọdún ìdùnnú ọdún ìfọ̀kànbalẹ̀ ọdún ìkórè ọdún gbogbo òkọlọ bí wa tó ti lọ tí ó kórè ìgbésí ayé wa padà ní ọdún tí gbogbo owó lọ fọkànbalẹ̀ tí ó yẹ wá tí ó dà fún wa ní àárẹ̀wò ṣẹlẹ̀ ayé wa àárọ̀ láṣẹlẹ̀ ayé wa àárọ̀ láàfíà ṣẹlẹ̀ ayé wa àárẹ̀ fọkànbalẹ̀ àti ìdùnnú ṣẹlẹ̀ ayé wa àárẹ̀ mi gígùn ṣẹlẹ̀ ayé wa bẹ́ẹ̀ náà ni ó ṣe rí a ní àfọwọ́ ilé ìwọlé ká fi ṣàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ni tẹ́ gbọ́ wa lójú iléeṣẹ́ rédíò Sojema 87.5 87.5 FM tá a fi kalẹ̀ sílẹ̀ olómìnira Benin nílùú Kútọ́nù àwa náà kọ́ lọ́hùn ọba wá lórí ẹ̀yọ́ ayélujára tẹ́kọ̀ gbogbo àtàwọn bá ti bẹ̀rẹ̀ ètò ẹ̀ máa ń bá wa dá sítọ̀ Akeem Adio Abọ́lájí Adéwọyìn ẹ̀jẹ̀ mi ti darapọ̀ mọ́ wọn alálẹ̀ yìí Ìbíyẹmí Ismail Ọláìtàn Alájì Sùmọ́nù Wákìlì olówó òkèrè bàbá ẹgbẹ́ láìtì tí ò ní bàjẹ́ láìlẹ́ àwọn náà ti darapọ̀ mọ́ wa Ẹ̀dìmọ́fì Olúwaṣẹ́gun Adénàyẹ Bímbọ́ Sàyọ̀nà àti gbogbo omílẹ́gbẹ̀ èèyàn ẹ̀yẹ́bíyàsì olólùfẹ́ wa ni kò gbọ́dọ̀ mọ́ gbọ́ wa bá a bá ti wà nínú ètò ní ó mọ̀ gbọ́ òun náà ti darapọ̀ mọ́ wa kò ní bàjẹ́ láìláì Mágàjí Abọ́lájí Adéwọyìn náà lẹ́ẹ̀bàdàn nǹkan ò ní ṣe yín o Saidi Yusuf Spider èèyàn ti Musiliu MC Olúọmọ Ìdí Akínsànyà òun náà ti darapọ̀ mọ́ wa Alájí Jimoh Bákàrẹ̀ bá sọ̀rọ̀ àwọn náà ti darapọ̀ mọ́ wa àti gbogbo omigbé àwọn èèyàn tí ń bọ̀ lọ́nà mélòó la fẹ́ kànú ẹ̀yìn Adépèlé tinú ọdún tòde òjọ́ ọ̀pọ̀lọpọ̀ èrìgì ló forí mulẹ̀ tí ò yọ bàbá Ọ̀yọ́ ó dákọ̀ rẹ. orúkọ tèmi ni Adúpẹ́ akí àwọn olólùfẹ́ wa tí wọ́n ń wò wá káàkiri àgbáńlá ayé tí wọ́n ń gbọ́ wa Adúpẹ́ o pé àwa láàmú wa ẹ̀yin náà láti máa bá pẹ̀lú àṣẹ Èdùmàrè orúkọ tèmi ni Dáúdà Tìjání ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹkẹrẹ ọmọ Àtìbà ají ṣebí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ní sábà bẹ nìkọ̀ọ̀kan lálẹ́ ẹ fi nǹkan ẹ̀sà jókòó kẹ́ ẹ máa gbọ́ wa. bàbá Ọ̀yọ́ jẹ́ káwọn ọmọ Yorùbá àtàtà àwọn ọmọ Yorùbá kan fi nǹkan lédìí nínú ẹbí wọn ni tó bá láwọn. egbò ẹsẹ̀ wọn mọ̀. ó dà ẹ jẹ́ mọ́ sọ fún yín pé ààrẹ Adéwọyìn Adémíká ló kọ tèmi ń jẹ́ o ọmọ bàbá tí ń jáde wọ̀nyí lójúde Olúyọ̀lé ọmọ Bàṣírù Yàndá tí nǹkan ò ní ṣe èmi àwọn ọmọ pẹ́mi lọ́mọ òpó múlẹ́rọ̀ ọmọ já àlékún òkò lóṣù òpó pàdé òpó kan dúdú lábẹ́ aṣọ olúwayé ní fún gbogbo àwọn bọ́ọ̀bù lápapọ̀ dídọ́rin lágbo àwọn pèdèpèdè ẹ̀là báyìí ní mi ọmọ lẹ́jọ́ Elédùmarè ọba lèmi ṣe ẹ̀bẹ̀ lèmi báyé pé kẹ́ ẹ dákun dábọ̀ mọ́ dàpọ̀ sáàlà tèmi torí pé aṣọ àlà funfun ni gínígíní mo wọ̀ bàbá Ọ̀yọ́ bàbá pèdè tìlú Kétu ọ̀tún ọlọ́rọ̀ tìlú Ìyókò ẹlẹ́wẹ̀ tìlú Ìpòbẹ́ èdè lọmọ tìlú Ìtákọ̀ aṣojú ọlọ́rọ̀ tìlú Dín Ọ̀rọ̀wùmí tìlú Fọ̀n ẹjọ́ òní pamí tìlú Líkímù Lúkùsù ọlọ́rọ̀ ìlú Ìpòbẹ́ Balógun ọlọ́rọ̀ ìlú Wẹ́rẹ̀ Ọ̀túnbọ̀ ọlọ́rọ̀ ìlú Fọ̀n ẹjọ́ Wùmí ìlú Sákété ọ̀rọ̀ lọmọ tìlú Ìtákọ̀ ààrẹ àpèdè gbá ìtìlẹ̀ Oòduà ní àmà bí abẹ ní bẹ̀rẹ̀ ọ̀bẹ ní bẹ́sù ìran àwọn àtẹlẹsẹ̀ báyìí abẹ̀nàwò yóò yẹ wá láṣẹ Ọlọ́run ọba ètò Orísun lélẹ́yìí Orísun gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba mi Abíọ́lá Lawal kẹ́ríkẹ́rì Ridwan Dosùnmú tá a lè sùn Saidi Yusuf gbádùn wa dáadáa lálẹ́ tòní bí yóò máa gbọ́ kò ní kó bá wà nǹkan kan sí ilé ajé bàbá wa dé àgbìnàyànú ètò lálẹ́ tòní gbẹ́ngbọ́n tó kán sí yóò tó dùn yóò máa gbọ́ kò ní. Takàn lórí èmi sí ẹ̀rọ takọ̀kọ̀ ìgbowó takàn takọ̀kọ̀ lẹ́yìn yẹn mo fẹ́ nǹkan kan kì í agbára mọ́lẹ̀ sí ó ti bá a dòwò pọ̀ lórí àwọn ètò wa ẹ má dàá pọ̀ méjì ní àbí nǹkan kan agbára ẹnikẹ́ni tó bá ní nǹkan kan ẹ sọ nọ́mbà yìí lẹ́yìn yẹn mo fẹ́ nǹkan kan lórí bóyá WhatsApp bàbá Ọ̀yọ́ lámọ̀ lò bóyá òwe àbí àlọ́ àpamọ̀ tí wọ́n máa fi mẹ́sẹ̀jì ránṣẹ́ di jọ́ mẹ́jọ tẹ́ ẹ̀ bá fẹ́ ṣe yẹn ó wù mí bóyá ẹ máa béèrè pé ìyàwó mélòó lànà bímọ Odùduwà
lórí ètò yìí ibo sì ni àkọ́bí Odùduwà lọ tẹ̀dó tá a sọ lórí ètò yìí kí wọ́n máa fi mẹ́sáàgì ránṣẹ́ sórí WhatsApp ní mẹ́rù bàbá Ọ̀yọ́ la máa sọ so títí ìdíjọ́ mẹ́jọ ẹ̀fún wà lórí ẹ̀. àwa náà ti ṣèbẹ̀ Elédùmarè bàbá Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni. lọ́wọ́lọ́wọ́ báyìí Prince Ògúnjọbí wọ́n ti darapọ̀ mọ́ wa wọ́n ń gbọ́ wa. wọ́n ń gbọ́ wa kétékété. ẹ sì máa fẹlẹ́ ìdá kan sí Alhaji Abdulhakeem lálẹ́ yamsa àti gbogbo ayé mọ̀ sí làá production. àdúpẹ́. àwọn náà darapọ̀ mọ́ wa nú ètò yìí. àdúpẹ́ wọ́n darapọ̀. ayé kan ló wà àfijù nílẹ̀ Amẹ́ríkà lọ́hùn àwọn náà ti ń wò wá. àdúpẹ́. ayé kan ló wà àwọn náà ti ń wò wá. Bankole Kẹ́hìndé Kífúlé Adélé àwọn olólùfẹ́ wa ti ń wò wá. ó jẹ́ àmọ́ kí Sheikh Agbára Ìmọ́lẹ̀ bàbá olóyàtọ̀ bàbá olóyàtọ̀ gbogbo àìsàn káìsàn gbogbo nǹkan tí bá ń ṣe ọ́ gbogbo ohun tó bá jẹ máa ìsànú òòrọ̀ ọmọ bí ni. wọn ní bàbá Ọ̀yọ́ sú kọndíṣàn náà ni. gbogbo ohun tó bá jẹ máa ìsànú òòrọ̀ ọmọ bí ni wọ́n tẹ̀ wọ́n ojútùú sí gbèsè ayé ẹ̀ ni wọ́n sáti dọ́dọ̀ Sheikh Agbára Ìmọ́lẹ̀ bàbá olóyàtọ̀ wá sọ fún wọn pé mi ní kó sọ fún wọn pé yàtọ̀ ń gangan ni kó o tọ́ wo àwọn náà mọ̀ pátá tó ìyọ́dún sáti pé wọn lórí 97 58 89 12 gbọ́mílẹ̀ kan sí o 97 58 89 12 97 58 89 12 wọ́n sá ti pè wọ́n àwọn gangan wọn gbogbo tó bá fẹ́ mọ̀ ń pa àgbésí ayé àbí tó bá fẹ́ mọ̀ ń pa tí ojútùú ẹ̀dá wọ́n ṣàlàyé fún ọ ìwọ bèè lọ́wọ́ bàbá olóyàtọ̀ wọ́n sọ fún ọ bí yòó ṣe jẹ́nu bàbá Ọ̀yọ́ jẹ́ máa tún sọ fún gbogbo àwọn olólùfẹ́ wa pé ìjọ 11 oṣù kejì nínú ọdún tá a wà yìí náà ni ìjọ náà làwọn ẹgbẹ́ Intelligent Brother fẹ́ ṣe bẹ́bẹ́ wọ́n ṣayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá ẹgbẹ́ wọn ọdún mẹ́wàá gbáko ní Majestic Hotel nílùú Kútọ́nù. àdúpẹ́. Alhaji Abdulaziz Abiodun Sauty Arẹwà ní ó ṣeré fún wa ńjọ́ náà. àdúpẹ́. Mukaila Sẹ́wọ̀lẹ́ ó wà ń bẹ̀. Jíọ́màkó wà ń bẹ̀. Jùwé oyin àwọn ọ̀nàbí ó ń bẹ̀ ń bẹ̀. Ṣáìdá yà Kútọ́nù ń bẹ̀ ń bẹ̀. Atómilẹ́gbẹ́ àwọn olórin ni ó wà ń bẹ̀. Olúwaṣeyàmí ọba lọ́la. Bàbá Ọ̀yọ́ àtẹ̀mí ààrẹ apèdègbà yìí gẹ́gẹ́ láàmú adarí ètò ìjọ náà. Bàbá Ọ̀yọ́ wa ní májẹ̀mú. Májẹ̀mú. Àṣàǹkárá láàfi wọlé. Ńjọ́ náà. Wọ́n tó o bá tètè ràǹkárá. Wọlé nù. Wọlé o. Owó Sauty. Wọlé owó Sauty. Gbogbo bí kíbi o bá wà tètè yá máa tètè bẹ̀yẹ̀ fásọ. Ó bá sì ti yára sọ yá máa gba páàsì ẹ̀ máa gba páàsì. èyí ò bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ nínú ètò yìí bóyá ẹ fẹ́ òwe ẹ fẹ́ òwe àbí ẹ fẹ́ ká bá yín ṣàtúmọ̀ òwe lábala ibi tá a ti ń túmọ̀ òwe nọ́mbà kan ṣoṣo tẹ́ ẹ máa pè wá sí fẹ́tò yìí òun náà ní 96 39 16 44 96 39 16 44 96 39 16 44 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 96 39 16 44 96 39 16 40. ẹ̀yin tẹ́ ẹ wà nílẹ̀ òkèèrè bí àwọn ayé kan ló wà fíjú láti orílẹ̀-èdè Amẹ́ríkà lọ mẹ́gbà ìpẹ́ yìí ó fi +229 sí plus 209 kásọ̀ lédè Faransé bí yìí ń ṣe jẹ́nu. Bàbá Ọ̀yọ́ àwa fẹ́ fún àwọn èèyàn lẹ́bùn torí a béèrè pé ètò àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe láti yànnàná àwọn ọmọ Odùduwà ibẹ̀ láti sọ tó ọ̀pọ̀lọpọ̀ ti sì tàn sọ nígbà tí wọn ò wádìí ọ̀pọ̀lọpọ̀ ò wádìí ìtàn àwọn ọmọ Yorùbá wọn ti sì tàn sọ wọn ò wádìí ẹlòmíì ń gbé ìyá ń gbé kọ bàbá ẹlòmíì ń gbé bàbá ń gbé kọ ìyá wọn ti sì tàn sọ tá a làkọ́bí Odùduwà gangan lóbìn tá a làkọ́bí Odùduwà gangan lọ́kùnrin gbogbo ẹ̀yin tẹ́ ń pọ́ Odùduwà bímọ kan Odùduwà bímọ kan ọmọ kan wá bímọ méjì ìtàn Yorùbá tó fẹsẹ̀ múlẹ̀ lélẹ́yìí mo ti sọ wípé Odùduwà ò bí ọmọ kan o ìyàwó méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló sábíà mọ f'Odùduwà kò sì sẹ́nìkan tó lè sọ pé òun mọ iye ọmọ Odùduwà tó yẹ pé Odùduwà sábíà mọ dáadáa ọmọ ọkùnrin Odùduwà nínú àwọn ìlú tó tẹ̀dó ìbẹ̀lẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ wá ń bí ọmọ obìnrin Odùduwà tó jẹ́ gbọ́n tó jẹ́ àkọ́bí lóbìn òun náà bímọ kan tó náà padà jọba kí ló kọ tiẹ̀ kí ló kọ ọkùnrin kí ló kọ obìnrin àti sọkọjá ẹ fi ìdáhùn yín ẹ fi ránṣẹ́ sí wa bá WhatsApp lórí 61 88 60 06 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 61 88 60 06 lórí WhatsApp tẹ́ fi ránṣẹ́ sínú 61 88
6006 títí ìjọ mẹ́jọ gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ní kó gba ìbá á fi ṣẹ̀bùn ọdún fún yín ẹ jẹ̀bùn ẹ máa fi rántẹ́ láti alẹ́ yìí lọ títí ìjọ mẹ́jọ 61 88 60 06 61 88 60 06 bóyá bí ibi ni ó jẹ́ bóyá bíi tiẹ̀ náà ni ó jẹ́ gbogbo ohun tí ó bá ti jẹ́ ẹ fọkàn balẹ̀ Alhaji Jimoh Bákàrè bá sọ̀rọ̀ wọn fún wa lẹ́bùn àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n fún un. A wà tẹ̀síwájú lálẹ́ tòní a gbìnàyànú ètò bàbá Ọ̀yọ́ ìjọ kẹtàlá oṣù kínní ọdún tá a wà yìí gangan lálàá yóò lù nílùú Ọ̀yọ́ yóò lù o. Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta wọ́n fi Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá mi jẹ ikú bàbá yèyé tí ó máa di Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún wọ́n fi jẹ àwọn olólùfẹ́ wa pè wá lẹ́yìn ètò pé àwọn fẹ́ mọ̀ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò gan bẹ́ẹ̀ ni bó o l'Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ṣe jẹ́ bó o lágbára rẹ̀ gan tiẹ̀ ti tó gan àwọn mélòó ló ti jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò àwọn ìwo ni máa jẹ́ ọmọ ìlú wo ni wọ́n ta ló lẹ́tọ̀ọ́ láti jẹ́ bẹ́ẹ̀ni ta ni ò lẹ́tọ̀ọ́ láti jẹ́ kí lójúṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni tí ó máa ṣe gan kí ni tí ó máa ṣe àdúpẹ́ gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti jẹ́ kí ni tó pa wọ́n ibo wọn ti wá ibẹ̀ lá yà lọ lálẹ́ tòní àdúpẹ́ ló jẹ́ máa pé ètò lètò Orísun lójú iléeṣẹ́ rádíò Sojema ètò ni o ètò yìí ni ètò wa ni ètò gbogbo ọmọ Yorùbá ètò gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ni bàbá Ọ̀yọ́ wọ́n ní bí kò jìnnà Ìlá Èkó bẹ́ẹ̀ ni bí ibi àbá sì ń lò jìnnà bẹ́ẹ̀ ni ibi tá à ń yà lọ́pọ̀ ibi àti àmọ́ bà bọ̀ torí pé wọ́n lẹ́ni tó bà lọ òun ló bà kú ìta lè pè lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò gan ìtóbi gangan ni pé àwọn ẹ̀ṣọ́ Aláàfin tá a mọ̀ sí Oníkòyí àwọn ìran Ìkòyí àti yànnà náà kọjá àwọn ìran Ìkòyí àwọn ẹ̀ṣọ́ tí Aláàfin ilẹ̀ Ọ̀yọ́ tí máa ń rán káàkiri lọ sáwọn ilẹ̀ bàbá rẹ̀ pé ẹ lọ sọlá bàbá mi wá ibẹ̀ ni wọ́n ti wá gbèrò pé láyé ìjọun ẹ̀jẹ̀ á yan nìkan tí ó máa jẹ́ bí olórí wọn tá a máa pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá òun ló jẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn ẹ̀ṣọ́ òun ló jẹ́ gẹ́gẹ́ bí olórí àwọn ẹ̀ṣọ́ tí Aláàfin Ọ̀yọ́ máa ń yàn Aláàfin Ọ̀yọ́ nìkan ló sì lẹ́tọ̀ọ́ láti yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nínú gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá àdúpẹ́ bàbá Ọ̀yọ́ wọ́n jẹ́ bàbá bá a bá sọ pé gbogbo ọba tí ń bẹ ńlẹ̀ Yorùbá láti orílẹ̀-èdè Nàìjíríà tó jó rírun gbogbo àwọn ọmọ Yorùbá délé olómìnira Bẹ̀nẹ̀ tá a wà yìí dé ìlú Togo níbi tápákà àwọn Yorùbá náà tẹ̀dó sí délé Cuba dé Sierra Leone dé Brazil dé Haiti dé gbogbo ibi táwọn ọmọ Yorùbá wà Aláàfin Ọ̀yọ́ ló lẹ́tọ̀ọ́ láti yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò kábíyèsí Èdùmàrè òun ló lẹ́tọ̀ọ́ ẹni tí ó bá sì yàn ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ pé tó ta aago tó náà gbówọ́ tó gbọ́wọ́ dáadáa kéèkàn sẹ́yìn ayẹpẹrẹ lásán tó sì ní ògùn tó ní ògùn tó lákìkanjú. ó wá rí ẹni tá a wá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò èèwọ̀ ni kò gbọ́dọ̀ bá Aláàfin gbèlú Ọ̀yọ́ àkíkà wọn ò gbọ́dọ̀ jọ gbèlú Ọ̀yọ́ papọ̀ torí pé erin méjì ni wọn ò gbọ́dọ̀ jọ wà níbì kan náà Ààrẹ Ọ̀nà Kakanfò gbọ́dọ̀ gbèlú tó jìnnà sí ti Aláàfin Ọ̀yọ́ díẹ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pé gbogbo ìgbà kí ìgbà tí Aláàfin Ọ̀yọ́ bá ti níṣẹ́ ogun tó fẹ́ ràn gbogbo ìgbà náà ni ó máa dá lóhùn ó wá rí tí Aláàfin Ọ̀yọ́ bá ti ya Ààrẹ Ọ̀nà Kakanfò nǹkan àkọ́kọ́ tí ó wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ni kó yá ẹ sí fún mi ta lẹ fẹ́ kí n lọ jagun. bàbá àwọn ò sùn. bàbá yóò gbádùn mi. n ò sùn bàbá o. ẹ sígun fún mi. ẹ sígun fún mi. ta lẹ fẹ́ kí n lọ bá jagun. yóò rí wàá dí kó sígun fún un yóò sígun fún un l'Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó fi lọ dojú ogun tí Aláàfin Ọ̀yọ́ bá rán. tó bá ránṣẹ́. tí wọ́n bá sì fẹ́ fìyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò náà bá ti Aláàfin bá ti kọ́kọ́ yàn tán tí wọ́n bá ṣètùtù gbẹ́rẹ́ mọ́kànlénígba ni wọ́n rí àkíkà sọ́wọ́ náà ti rí bí agbára ti tó agbára Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá bó ti lágbára tó bó sì le tó bó ti nípọn tó. ọba kan lẹ̀ Yorùbá ó ní bẹ́ẹ̀ bá yan Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ má mú nù mí ẹ má mú nù lù mí ẹ sì má mú nù ìdílé mi torí pé gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò kò sí kankan báyìí tó fọwọ́ yọrí kú nù wọn bí kí wọ́n kú sójú ogun
bíi kí wọ́n kú sínú ìjà bíi kó jẹ́ pé nǹkan tó le nípa wọn. mo wá láàrin ọ̀nà kakanfò nífìlà kan tí máa ń dé. ìyẹn sábà dé. bẹ́ẹ̀ bá mọ ọmọ wa kan tó pe ẹ̀ ní jésè kìngì bùgá ẹ̀rọ bùgá ó ti mọ̀ wọ́n nífìlà kan tí máa ń dé bí àwọn ọlọ́dẹ báyìí ọlọ́dẹ. o ṣeun ó wo àwòkọ́ṣe látara fìlà Ààrẹ Ọ̀nà Kakanfò gángan ni torí fìlà oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nu wọ́n ìwà pè fìlà òjìjì kó ló kọ tí wọ́n pè òjìjì kó ló kọ fìlà Ààrẹ Ọ̀nà Kakanfò. ọ̀ya kọ́lẹ̀ o ìbéèrè ń bọ̀ ń bẹ̀. kì í ṣe fìlà lásán fìlà agbára fìlà akọni fìlà àwọn akọni ni òjìjì kó ni. ó wá rí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí mo ṣe wípé Aláàfin nìkan ló lẹ́tọ̀ọ́ láti fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. àdúpẹ́. bó tiẹ̀ jẹ́ pé ọba kan fẹ́ dẹ̀ nǹkan kan wò lásìkò kan ọba wo ni tiẹ̀ ti pè náà o tó náà mú tó fẹ́ dá wàhálà lẹ̀ ọmọdé àwa ni Oníkòyí nígbà tí Tóyè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá Oníkòyí ti Kòyí ilé kì í ṣe Oníkòyí tìlú Abẹ́òkúta Oníkòyí Abẹ́sẹ̀ tàjàṣẹ́ wa kọ́ o kábíyèsí o Oníkòyí Abẹ́sẹ̀ kọ́ o Oníkòyí ti Kòyí ilé fẹ́ dá wàhálà lẹ̀ ńgbà náà Tóyè jẹ́ ló wà láàrin Ọ̀nà Kakanfò nígbà náà ló bá yẹn Ẹdùn láti ìlú Amépò pé ó yá èmi náà fi wọ́n náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ni wàhálà bá dé pé ó ṣèwọ̀ ọba kan ò lẹ́tọ̀ọ́ láti fi èèyàn jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Aláàfin Ààrẹ Ọ̀nà Kakanfò méjì ò sì gbọdọ̀ wà lórí oyè lásìkò kan náà àfẹnìkan ṣoṣo. Ọlọ́run ṣàní kí ogun àtọ̀tẹ̀ kó fẹ́ ṣẹlẹ̀ ńgbà náà bó tiẹ̀ jẹ́ pé wọ́n pa náà àmọ́ kò rọrùn bàbá Ọ̀yọ́ kò rọrùn. àdúpẹ́. ó wá rí ọ̀pọ̀lọpọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ló ti jẹ fúnlẹ̀ Yorùbá o. ẹ jẹ́ á gbọ́ wọn. ọ̀pọ̀lọpọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ló ti jẹ nílẹ̀ Yorùbá. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò alákọ̀ọ́kọ́ òun náà ní Kòkòrò Gàngàn láti ìlú Ìwòyè. Ìkòkòrò Gàngàn láti ìlú Ìwòyè òun làárẹ̀ Ọ̀nà Kakanfò àkọ́kọ́ tá a kọ́kọ́ ní nílẹ̀ Yorùbá. òun náà jẹ́ tiẹ̀ olùgbésí ayé pẹ̀lú Aláàfin ìgbà náà wọ́n jọ ṣègbésí ayé wọn lò ó gbogbo ẹ̀dùn yùngbàyùngbà ó sígun ó lógun òun náà padà kú sójú ogun ni. Ìgbò ń kú òǹbẹ Ọ̀yátọ́pẹ́ náà mà tún jẹ tẹ̀lé ọmọ ìlú Ìwòyè òǹlẹ̀lẹ́ẹ̀kejì òun náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò òun náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá. Ìgbò náà kú òǹbẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó máa jọmọ ìlú Àjàṣẹ́ wa nílùú Kútọ̀nù wa Àjàṣẹ́ Kótónù wa yìí náà òun náà l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ láyé ọba Májèúgbé òun náà ló bá Bíọ́dún Àtàndá Adégolú ló gbà òun la pè l'Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà lórí oyè nígbà àwọn rẹ́yìn Basọ̀run ìlú Ọ̀yọ́ tí í ṣe Basọ̀run Gáà tá a sọ́njò ní tá a fi mú ògbé bó bá láyà ó sì kà bó bá rántí ikú Gáà ó sòótọ́ bá a bá ń bẹ nílé ayé ẹ jẹ́ ká ṣe dáadáa nílé ayé. Ààrẹ Ọ̀yábí ọmọ ìlú Àjàṣẹ́ òun l'Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹta kó tó ka déta láti ìlú Jàbàtà òun náà mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹrin nu. ìgbà tóun náà tún gbéṣẹ́ ńkọ́ òkú láti ìlú Jàbàtà òun náà tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀karùn-ún kó tó wá kan Tóyè jẹ́ ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ òun náà tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹlẹ́ẹ̀kẹfà. àsìkò Tóyè jẹ́ ìlọ̀pọ̀lọpọ̀ yìí tó ń sọnù tán Yorùbá tí wọ́n sọnù pásìkò Tóyè jẹ́ l'Oyíkòyí ilé ló fẹ́ gbègbèsè ló kọjá yìí ẹ̀ ló náà wò pé kí l'Aláàfin ṣe táwa yìí náà ò lè ṣe ebi rẹ̀ sọ́ làwa náà àwọn sì ń yan àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò lé wa lórí kí wọ́n máa jó lórí ẹ̀sọ́ ni ló bá ìmẹ́dùn pé Ẹdùn ìwọ náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò l'Ààrẹ Ọ̀nà Kakanfò bá di méjì fúngbà àkọ́kọ́ lẹ̀ Yorùbá tí rẹ̀ ò sì tún ní ìṣẹ̀lẹ̀ mọ́. Tóyè jẹ́ tí àwọn èèyàn ń wò pé ní òbá jù nígbà náà gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ta ní ló bá pé láìkú ẹ̀ kiri ẹnìkan máa fawọ́ ẹ̀sìn gbẹ̀dù nírọ́ bẹ́yìn ọba tí ìkú bá bẹ́ẹ̀ nìkan ò lè gbéyàn sí ni wàhálà táwọn ìbá dé lọ̀tẹ̀ táwọn ìbá dé nìjà táwọn ìbá dé ogun ọ̀hún náà ni Tóyè jẹ́ padà kú sí kó wá tó di pé Aláàfin Ọ̀yọ́ padà wá fi Ẹdùn jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ikú Tóyè jẹ́.
ọ̀gbádùn mi lẹ́dùn náà wá jẹ ẹ̀dùn tó wá láti ìlú Gbọ̀ngán lọ́nà Kiri lòun náà bá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kó tó kan Amépo láti ìlú Àbẹ̀wò òun náà mọ̀ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn ẹ̀ kó tó kan Kúrúnmí ọmọ wọn nílùú Ìjàyè Kúrúnmí ló ti ogun Èkìtì parapọ̀ ogun Èkìtì parapọ̀ tí wọ́n jà ní ọdún míwí sẹ́kàtọ̀fẹ́sẹ̀ kó tó di pé Ààrẹ Látòsà náà padà wá ṣẹ́gun ọ̀hún Kúrúnmí Ìjàyè ló bẹ̀rẹ̀ ogun ọ̀hún bó o bá dé ìlú Ìjàyè ó rí àwọn ọ̀pẹ ìlú Ìjàyè tí gbogbo wọn ti gbógun lọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ́là Kúrúnmí náà mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kó wá tó ku Òjó Abúrímọ̀kù tí sọmọ bíbí Tóyèjẹ tí sọmọ Ògbómọ̀ṣọ́ tó náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ́yìn Kúrúnmí ẹ̀yìn tiẹ̀ ní Ààrẹ Ìyàndá Súbíàró tí gbogbo ayé mọ̀ sí Ààrẹ Látòsà òun náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá Ọ̀yọ́ ó pé kí ló tó fi ń pè Látòsà wọn á ní ọlágán tó sà lóògùn ọlá tó sì sàbí òògùn ni làwọn èèyàn ń pè ní Látòsà tó bá dàgbòrè wọn lókè ààrẹ ó mọ gòkè ààrẹ Látòsà ń bẹ́ẹ̀ dọ́là Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá nù òun náà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ta ló tún jẹ lẹ́yìn ẹ̀ bàbá Ọ̀yọ́ a ló tún jẹ lẹ́yìn ẹ̀ a sọ lálẹ́ yìí náà ni agbọ́mọ̀bí wọn fìyókù sí wọn lára náà ti darapọ̀ mọ́ wa sínú Bánkọ́lé àtijọ́ wà ní Jímọ̀ Báníyì àjọ mbẹ́ńbí lálẹ́ tòní ni Málíkà lálẹ́ yẹ Mọ́yákìyàn Àbáyọ̀mí láti ìlú Ìbàdàn níyì ńkọ́ sálàáfíà ní òun náà ti darapọ̀ mọ́ wa ètò Orísun Yorùbá lélẹ̀ látọjú iléeṣẹ́ rádíò Sòjé máa ka tọ̀fẹ̀ sẹ́pẹ́ńsẹ̀ ẹ máa bá wa bọ̀ torí pé wọ́n lẹ́nu tó bá lọ ló bá kú. máa gbé òkè. Àyàn tó tọ́ra lẹ́ gan-an pàdé. Ẹ já sọ iṣẹ́ tí Ààrẹ Kakanfò máa ń ṣe o àti bó ti hàn kódà bó ṣe bí 10 minutes lábàbílẹ̀ sílẹ̀ àbílẹ̀ kan owó yẹn ò ní pọ̀ kábi ṣojú kan náà láàmú àyè. Kíní kọ́ yẹn ni. Ọ̀wá ìfọ́tò rẹ̀ rẹ̀. Bàbá Ọ̀yọ́ Orísun Yorùbá lẹ́tọ̀. Bẹ́ẹ̀ni ètò lórísun gbàǹkọ́gbì ètò ní. Àwọn abiyamọ gbọ̀jágbọ̀rọ̀gbọ̀rọ̀ wọn ò fi wálẹ̀. Adúpẹ́ o. Ìyá mi dáadáa Òṣogbo Èròkè ọmọ Asálà. Akí wọn o. Ìlú Aró ìlú Ẹ̀yẹ. Kò ní bàjẹ́ fún yín. Alájà Àbùsọ̀rọ̀ Àṣìṣì ya Sàtàrù. Adúpẹ́. Ọmọ Ẹrájí tí ò sí láyé mọ́. Akí wọn o. Gbogbo ibikíbi ẹ bá wà lálẹ́ tòní. Àánú Ọlọ́run ọba mi ò ní fi yín lẹ̀ láíláí. Lágbára Ọlọ́run. Ẹ fẹ̀yìntì ẹ jẹun ọmọ ẹ ní fẹ̀yìntì sunkún ọmọ. Àṣẹ Èdùmàrè. Àwọn òbí tó bí yín ò ní fojú sunkún yín. Ààrẹ yín àti gbogbo àwọn olólùfẹ́ yín ò ní dàrú. Alájà Àbùsọ̀rọ̀ Àṣìṣì ya Sàtàrù. Nǹkan ò ní ṣe yín. Ilé ò ní lé yín ọ̀nà ò ní nà yẹn ẹ̀rìn ń gbé sọnù bí ò ṣe bí ọmọ Ọlọ́run ọba mi ó wù ọmọ fún yín kò ní bàjẹ́ fún yín o kò ní ìfẹ́ bàjẹ́ fún yín ọ̀tá ò ní yọ̀ yín láṣẹ Ọlọ́run ọba. ká bàbá Ọ̀yọ́ mo ní Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ Yorùbá ibẹ̀ náà lámọ̀ wá bẹ́ẹ̀ níbẹ̀ láwa sọ̀gbàgbé bíi abáde lọ́dọ̀ Ìyàndá Súbíàró Ààrẹ Látòsà lẹ̀ Ìbàdàn ibẹ̀ láti dánu dúró díẹ̀ ká tó sẹ́mi mú Abdulwali Ojúròǹgbé lẹ́yìn Ààrẹ Látòsà Akíntọ́lá ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ Samuel Ládòkè Akíntọ́lá náà máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò orí ìgbà tí Ààrẹ Látòsà jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò
gbogbo ìgbà náà ni wọ́n ti fọkàn sí pàtó ogun àtọ̀tẹ̀ ti mọ́ nílẹ̀ Yorùbá pé kò ní sógun àtọ̀tẹ̀ mọ́ so gbàgbé pé mo ní ìyàndá Súbí Ààrẹ Látòsà ló lo ogun Èkìtì parapọ̀ bẹ́ẹ̀ni ogun táwọn wí mi gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin kéré ń gbà náà bẹ́ẹ̀ni ọmọ kékeré lọ́mọ ogun Èkìtì parapọ̀ ọdún mi wí 1885 lajà ẹ ti dá yín gbà náà bẹ́ẹ̀ni ẹ̀yin kéré ẹbẹ bíbó làwa wà. ogun náà wá wò pé kò sógun mọ́ lẹ́yìn eléyìí gbogbo àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá ń jẹ kán mọ́ fọwọ́ yọrí kú ni bàbá Ọ̀yọ́ ìjórí bẹ́ẹ̀ bí kò mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí lẹ́yìn Ààrẹ Látòsà ni wọ́n fi Samuel Ládòkè Akíntọ́lá tó jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá ọmọ ìlú Ògbómọ̀ṣọ́ ni o wá wo kú ogun náà ló padà pààrẹ Akíntọ́lá o àdúpẹ́ ogun àgbàjọba àwọn ológun fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn alágbádá àwọn akéde kan gbàjọba ìlú mú kú Ládòkè Akíntọ́lá lọ ìgbà kú Ládòkè Akíntọ́lá tó náà tún lọ ló bá di pé ta ni ó tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń sá sẹ́yìn pé kíni yóò fẹ́ fararọ o kò fẹ́ yin àwọn èèyàn ẹ má jẹ́ ní tó láyà ó wọnú ẹ̀ kó tó di pé Aláàfin tilẹ̀ Ọ̀yọ́ ọba Lámídì Ọláìwọlá Adéyẹmí kẹta kábíyèsí bàbá o ikú bàbá yèyé Aláṣẹ èkejì òòṣà ọmọ kútíkù ò gbọdọ̀ pa ọmọ àrùn tárùn ò gbọdọ̀ ṣe ọmọ àkóbá alé àkóbá òde ẹni tí ò rẹ́ni bájà tó dògiri mú gìgìgìrì ẹni tí ń pẹ́ kólówó gbowó tó tutù sọ fún wọ̀pá pé kó máa sìn wọ̀fà àṣẹ kó lè bá àdìjà kó lè bá àdápọn kó máa rí ẹni ó lè bá àyàtàkù lání wọ́n mọ̀ tó ń wá olóògbé Báṣọ̀run Mọ̀ṣúdì Kásìmọ́ wọ Ọláwálé ọmọ Abíọ́lá tí gbogbo ayé mọ̀ sẹ́ńké o òun náà mà tún jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lójú mùtúmùwà ìlú bá tún wọ́n ìlú yọ̀pá tó ń rí Ààrẹ Ọ̀nà Kakanfò mí o ọmọ Ẹ̀gbá Mọ́lísà bí agbòǹgbò àkàlà ni ọmọ ìlú Abẹ́òkúta ni o gbogbo ayé bá ń dunnú gbogbo ọmọ Yorùbá bá ń yọ̀ gbogbo ìran ọmọ Yorùbá bá tún dunnú pa Ààrẹ Ọ̀nà Kakanfò mí pé eléyìí tá àti ẹ̀tún nìyí kò sógun kan tí ó lọ kò sí wàhálà mọ́ káwọn Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kún mọ́ jẹ̀gbádùn ló kù báyìí Lábíọ́lá náà bá ń lògbésí ayé ẹ̀ gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá wọ́n láyàn mọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́ lè ṣẹ́bọ́ lè sóògùn bá a ti wáyé páàrí bẹ́ẹ̀ láàrí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá bá bùṣe gàdà ló bùṣe gèdè ó ní ó tọ́ sáwọn náà kájà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ò sáwọn òbí ẹnìkan mọ́ ló bá gbé gbà àpótí ìbò bàbá Ọ̀yọ́ ló bá gbé gbà àpótí ìbò wọ́n bá dìbò n ò bá dọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 1993 wọ́n bá fagilébò wọ́n ní ètò ìsìdìbò ààrẹ tí wọ́n ti ń kà lọ kí wọ́n dá dúró kó láwọn kọ́nu kọ̀ọ̀kan níbẹ̀ ìbò tó jẹ́ pé ni wọ́n fọwọ́ sí pó dáa jù tí ò ní mọ̀gòmọ́gò kankan nínú ibẹ̀ ni wàhálà Ààrẹ Ọ̀nà Kakanfò Abíọ́lá ti bẹ̀rẹ̀ àkíkà bàbá ẹ̀yìn ìgbó fagilébò tí ààrẹ ìgbà náà Ibrahim Badamasi Babangida fagilébò ló bá di pé òun gbẹ́sẹ̀ lé gbogbo tí ń jẹ́ olóṣèlú wọn ò gbọ́dọ̀ tún gbérí mọ́ ní kíní ìwọ́n á fẹ́ dàbí ìyànjẹ FMKO Abíọ́lá tí sàárẹ Ọ̀nà Kakanfò ìgbà náà pé kí ló dé ẹ̀tọ́ wa ni a sì fagídí gbà àwọn ọmọ orílẹ̀-èdè wọn sọ pé àtọ́sí kíní wọn bí fún wa ló bá bẹ̀rẹ̀ wàhálà yìí ibi ó ti bẹ̀rẹ̀ wàhálà ló ti lọ pé rẹ̀ láàrẹ nílùú Ẹ̀pẹ́ ibẹ̀ wàhálà ti bẹ̀rẹ̀ wọ́n bá mú èmi ti yín tòótọ́ ìrìn àjò ọdún 4 lọ́gbà ẹ̀wọ̀n ibẹ̀ náà l'Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá kú sí wọ́n sọ di Sóoróyè Abíọ́lá ò fojú kẹbí kò fojú kọ̀rẹ́ kò fojú káyá ìdí tó ń jà fún òtún tẹ̀ lọ́wọ́ tó fi jẹ́ pé Ọlọ́run ọba mi àkíkà bàbá làkọ́lé Ààrẹ Ọ̀nà Kakanfò náà bá tún kò lórí Ààrẹ Mọ̀ṣúdì Kásìmọ́ wọ Ọláwálé Abíọ́lá tí gbogbo ayé mọ̀ sẹ́ńké wọ Abíọ́lá tí í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo lẹ̀ Yorùbá ńgbà náà ló bá dìgbà náà bá má fi lélẹ̀ àṣà bá má fi lọ tọ̀hún àṣà má fi lọ tìyín àṣà kò bá sẹ́ni tó fẹ́ dúró láti tẹ́rí sórí Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá mọ́ bàbá Ọ̀yọ́ èmi náà ò lè fi tinú sọ pé wọ́n mú nù ìdílé tèmi náà téèyàn bá gbọ́ gbogbo ohun tí ń bẹ ń bẹ kó wá tó di pé olóyè Gani Adams ọmọ wọn Lárigidi àkókò kan náà ló bá yọjú pé tó ipò Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n jẹ́ èmi ò jẹ́ ń tèmi n ò ti sí lẹ́ẹ̀lẹ́
ngbò ti sílẹ̀ tó sì jóyè Yorùbá tí mo sì jọmọ Yorùbá náà ìjà kíkanjú kò burú jù ẹ̀jẹ̀ ń jẹ́ ní Gani Adams bá jẹ́wọ́ o òun ó jẹ́ inú Aláàfin Ọ̀yọ́ dùn inú gbogbo àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ló dùn àti rí Ààrẹ Ọ̀nà Kakanfò míì ẹ̀jẹ̀ àtúnyẹlé náà wò káwọ́ pàyípadà ó dé bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò àbí òní dé bá èmi ti ń tòótọ́ ọjọ́ 13 oṣù kìíní ọdún táwa yìí gangan ni wọ́n jáwé oyè lé olóyè Gani Adams gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tuntun tí ó jẹ́ níjọ́ náà lọ́hùn pẹ̀lú ògo Ọlọ́run báyà wá ní á débẹ̀ láti Ọlọ́run ọba wọn ò ní ṣe lẹ́yìn wa á débẹ̀ tó lójú akirika àwọn rí nǹkan yóò rí dáadáa bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe jẹ́nu ó wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kẹ́ pé ta ló lè jẹ́ mo ní kò sí ìlú tálààfin ò lè mú tó bá ti jẹ́ pé ilẹ̀ Yorùbá ni kò sílùú tálààfin ò lè ti mú Ààrẹ Ọ̀nà Kakanfò Aláàfin nìkan ló sì lẹ́tọ̀ọ́ láti yan oyè Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá máa wò ó ìsọ ayé ìsìn tí ò sógun mọ́ o kò wá sí ìlú tí Aláàfin Ọ̀yọ́ bá ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò sígun lọ tó gbọ́dọ̀ kọ̀ pé òun ò ní lọ yóò lọ náà ni irú ẹ̀ ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò kan kó lọ gbé orí ọba Àwérelé wá ọba Àwérelé òun àti Ààrẹ Ọ̀nà Kakanfò Álímì ọ̀rẹ́ ni wọ́n kó tó di pé Aláàfin Adélùjẹ ó jẹ Aláàfin n ló ti lọ ìlú Ìwérelé tí wàhálà ti ṣẹlẹ̀ ńbẹ̀ ìgbà tó náà wá jẹ Aláàfin ó wá fẹ́ gbẹ̀san tí wọ́n ṣe fún un ó ní kí wọ́n lọ gbé orí ọba Àwérelé wá kó lè bá a mọ̀ bóyá Ààrẹ Ọ̀nà Kakanfò bó ṣe tó kódà bá má ní kó lọ gbórí bàbá tó bí lọ́mọ ó gbọ́dọ̀ lọ gbé wá ní ó wá rí àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò kan wọ́n ṣe bẹ́bẹ́ irú ẹ̀ ní ti Kúrúnmí tó náà sọ fún ọmọ ọba Adélù nígbà tí ò tí ì jọba pé ó gbọ́dọ̀ kú pẹ̀lú Aláàfin Abíọ́dún àti Ìbàdàn níbi tágbára náà dé níbi tágbára Ààrẹ Ọ̀nà Kakanfò mo sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ń bá ọba gbèlú bẹ́ẹ̀ni ẹ sọ bẹ́ẹ̀ ó dàbí erin méjì ni wọn ò gbọ́dọ̀ jọ gbèlú Ọ̀yọ́ bí ọ̀gá méjì wọn jọ gbé mọ́tò kan ó sì ní fífojú kanra wọn gan kì í ṣe pé ní gbogbo ìgbà kí ìgbà lẹ́yìn kó ránṣẹ́ sí pé Ààrẹ Ọ̀nà Kakanfò mo fẹ́ bí ọ̀sẹ̀ ò fẹ́ lọ sógun báyìí fún mi kó bẹ̀ kó lọ kó sì fún lábọ̀ kó tó kábíyèsí ó aláṣẹ èkejì òòṣà mo ti lọ mo ti dé o Àbọ̀ní mo ti dé o Àbọ̀ní yìí o ìwọ náà wo irú ti Ààrẹ Asúbíàró Ààrẹ Látòsà tó kú sójú ogun Kírìjí tí wọ́n fi rò pé ogun ti tán kó tó di pé Samuel Ládùkè Akíntọ́lá jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò kó lè bá a mọ̀ bí ipò Ààrẹ Ọ̀nà Kakanfò bó ti tó àti bó ṣe níyì tó nù torí ìdí èyí ká máa kí olóyè Gani Adams àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ OPU lápapọ̀ pé ẹ kú palẹ̀mọ́ ẹ kú múra tìwúyè ẹ kú múra tìwúyè tàbí Ọ̀nà Kakanfò àwọn alálẹ̀ ó bá yín ṣe àwọn alásìkò ó bá yín ṣe gbogbo àwọn lọ́balọ́ba ó bá yín ṣe orí Ààrẹ náà ti ń lọ káàkiri wọ́n ti ń lọ ọ̀dọ̀ gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn lóyè pé bí àlàáfíà àti ìrẹ́pọ̀ ó ṣe jọba ńlẹ̀ Yorùbá tí ò ní sógun tí ò ní sọ́tẹ̀ làwọn fẹ́ mú gùnlé lásìkò tàwọn àwa náà sì ṣe ládùúgbà pé àsìkò tiyín gbogbo ilẹ̀ Yorùbá yóò rojú yóò ráyè nǹkan ò ní ṣe wá ayé Muhammadu kọ́sí mọ̀ sọ̀rọ̀ ìbàdújọ́ ò ní pẹ̀yìn náà lálẹ́ yìí gbogbo abásikutu Sàràkí Àdínì Hájì Isa Salami àti gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ létí gbọ́ etí yín ò ní di Èdùmàrè ò ní gba láfíánù yín ètò gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lélẹ̀ ètò Orísun Yorùbá nǹkan ò ní ṣe yín láṣẹ Ọlọ́run ọba oyè Ààrẹ Ọ̀nà Kakanfò àti gbogbo àwọn ààrẹ tó ti jẹ́lẹ̀ Yorùbá láti yànnà náà lórí ààrẹ wa tuntun tí ó jẹ lọ́jọ́ 13 oṣù kìíní Ààrẹ Gani Adams ọmọ wọn Lárígídí Àkókò bó ṣe jẹ́nu bàbá Ọ̀yọ́ ẹ̀kú làákàyè bó ṣe jẹ́nu làákàyè náà ò ní jọba bàbá àárín pẹ́ báwa gbé òkè. já dánu dúró díẹ̀ ká gbé òkè bá a bá dé ká yànnà náà òwe kó tó di pa sí ojú òpó wa kó tó di pa sí ojú òpó. díẹ̀ máa gbọ́ kò ní lamojú ẹ̀rọ wa. kíni kéde mo fẹ́ kó gbé síkírẹ́ẹ̀tì Orísun yẹn mo lórísun Òṣogbo yẹn. àfikẹ́ ti sọ fún tẹ́lẹ̀ ó lè mú pòrógámù. ó dẹ̀ pè lábẹ́lẹ̀ o.
Àwọn tó pọ̀ lálẹ́ yìí hàn. Orí rẹ̀ lápá náà. Orí rẹ̀ lápá náà. Ìdá ní òpè rẹ̀ lẹ́rú. Ìdá, ok. Ìdá ní òpè rẹ̀ lẹ́rú. Ya tètè. Ya di bóyá ká lè gbà pé. Bàbá Ọ̀yọ́. Bàbá mọ̀ ń jẹ́. Ó jẹ́ tó rán àwọn èèyàn létí Sheikh Agbára Àmọ́lẹ̀. Agbára Àmọ́lẹ̀. Lẹ́yìn ìrìn àjò bí ọjọ́ bíi mélòó kan bàbá tó ti dé sí orílẹ̀-èdè Benin padà pé gbogbo tí ń já ìsàn tí ń járùn. Kọ́ lọ nílẹ̀. Tó bá jẹ́ tewé àtegbò lásìkò tàwọn àwọn ò ní gbà láyè. Àdúpẹ́ o. Gbogbo wọ kí nǹkan káìsàn bá ń ṣe ó ti ẹ̀ ń pè kan ètò kárí nìsín àtúnṣe àbí kí wọ́n pè é. Dọ́dọ̀ bàbá olóyàtọ̀ kó o gbó yàtọ̀ sára. Kó gbé sára. Kí wọn náà lálàáfíà. Káró sí. Látàrí mọ iye bí ọdún bíi 20 ọdún tí bàbá ti wà ń lù tí wọ́n ti ń fa àwọn òyìnbó jẹun tí ò sì fọ́ mọ́ wọn lọ́wọ́ lọ́kọ̀ ò sì bàjẹ́ tí gbogbo àwọn tó sì débẹ̀ náà sì ń ṣàjà sọ́lọ́ pé gbogbo bí o bá wà wọ́n náà pé wọ́n lórí 97 second with 89 douze pé bàbá olóyàtọ̀ pé tó bàbá bó ti wọ́n ayé tẹ́lẹ̀ mọ̀ pé ẹ ti dé nǹkan báyìí ní í ṣe mí ìwọ náà ó pè wọ́n ó gbá wọn láago kàn sí wọn ò bá wọn bá sọ́ọ̀lì ò bá bàbá náà nù kàn sí wọn ó dá mi lójú pé ìrẹ́rìn ayọ̀ wọ́n ti ẹ̀ lọ́dún tuntun àwọn ẹ̀bùn kan ń bẹ tẹ́pẹ́ àwọn èèyàn bíi mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́ dọ́dọ̀ wọn àwọn ò fún wọn àwọn kẹ̀kẹ́ wà tí wọ́n fún wọn èèyàn kéèyàn má ju mẹ́wàá lọ èèyàn mẹ́wàá àkọ́kọ́ dọ́dọ̀ wọn wọ́n náà dọ́dọ̀ wọn. Bàbá Ọ̀yọ́ ọjọ́ 11 oṣù kejì lẹ́gbẹ́ Intelligent Brother ó ṣayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá wọn lù kú tọ́nu mo ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Alhaji Abdulaziz Abiodun Sauty ni ó ṣe eré ńjọ́ náà àwọn aládàárí ètò ẹ tètè mọ̀ pé fásitì àǹkáyà yín ó ti ń tán lọ o kọ́mọ̀ yẹ pé torí ẹ mọ̀ Majestic tá a fẹ́ lò ó ní èèyàn tí ó wọlé ó ń ṣe pé olólùfẹ́ Sauty sì ni níwọ̀n òjò ń wọlé kọ́mọ dìgbà náà èjì àtètè sọ eléyìí. Bàbá Ọ̀yọ́ kò jẹ́ bó ṣe jẹ́ pẹ̀lú ògo Ọlọ́run jọ́ mẹ́jọ a sọ àwọn obìnrin kan láàfin Ọ̀yọ́ àwọn obìnrin kan bẹ láàfin Ọ̀yọ́ Bàbá Ọ̀yọ́ nǹkan bẹ ńlẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá àyànnà owó wo ló mú wá lálẹ́ tòní. Owó tí mo mú wá ni pé nílẹ̀ Yorùbá mo sọ pé ìdá ní òpè rẹ̀ lẹ́rú kí ni ìtumọ̀ owó òun ìgbà wo là á sì máa lò ó. Bàbá ìdá ní òpè rẹ̀ lẹ́rú òwe ọ̀rẹ́ mi Ìṣọ̀lá Látìfù náà ìdá ní òpè rẹ̀ lẹ́rú ìtàn kan ló ṣẹlẹ̀ tó ru ìtàn fi dòwe ńlẹ̀ Yorùbá ọba kan ní bẹ ńlẹ̀ Yorùbá ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú nínú àwọn ẹrú tó wá ní gbogbo àná la máa ti ń jẹ́rù ẹrú lẹ tá a mú lójú ogun tó jẹ́ pé àtòkú àtàyè àwa la ní bó wù wọ́n láyé ẹjọ́ àwọn apá ẹrú kò sẹ́ni tí ó bí bó wù wọ́n á fi bọ̀ òòṣà kò sẹ́ni tí ó bí wọ́n wẹ̀ pé wọ́n mú láti ìlú bìkan lọ bìkan ẹlòmíì ò tiẹ̀ mọ́lé mọ́ wọn àmọ́ mẹ́lòmíì láti kéke ẹlòmíì yẹ́ ẹ̀ ni wọ́n mú lẹ́rú tó náà padà dẹ́rú lọ́dọ̀ olówó wọn àwọn tá a pè lẹ́rú nù ó yàtọ̀ sí wọ́fà bí ọba bá sọ pé ìdá ní òpè rẹ̀ lẹ́rú ọba kan wá ní ẹrú kan ìdálóko ẹnu àwọn ẹrú wá jáyàn fẹ́ gan ó wá fẹ́rẹ̀ débi pé ó mú gẹ́gẹ́ bí ọmọ ni bí ojú ló ṣe mú gbogbo ibi tọ́bẹ̀ ìbá wa máa ń lọ wọ́n jọ máa ń lọ ni débi pé wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ láwọn bòmíì pé kì í sọmọ ẹ̀ mọ́ ẹrú ni wọ́n bá dé bòmíì kábíyèsí oúnjẹ yín lélẹ́ o ẹ̀yin àti ọmọ ẹjọ́ bútú ẹ̀ pápákọ̀ àjọ jẹ́nu àwo kan náà ni Bàbá Ọ̀yọ́ séèyàn tó fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ fẹ́ téèyàn nífẹ̀ẹ́ ni wọ́n wá débì kan jọ kan ńgbà àwọn débẹ̀ wọ́n ti wá kí lẹ fẹ́ jẹ wọ́n fi kábíyèsí ọmọ mi ni ẹ jẹ́ àbí ọmọ mi kí ni wọ́n ṣe fún wa bàbá mama lè gúnyán fún wa yóò dáa o ó ní ntọ́mọ mi sọ ní ẹ lọ ṣe fún wa wọ́n sì múṣu wọ́n bẹ́ẹ̀ wọ́n gbé sulé náà wọ́n gúnyán fún wọn wọ́n sì kọ́ wọ́n kó wa fún wọn ó tó yín ẹbọ ọmọ mi ọmọ yìí ní ó tó wọ́n jẹ yẹn oúnjẹ kábíyèsí tó ń bèrè ìdá jẹyẹn sí o tó o bá fẹ́ jẹyẹn kó o yó o ní òun ti yó ẹ tún bí ọmọ mi wọ́n ní ìdá ọmọ bàbá bò ní sọ ti yó ní wàláì mo ti yó wọ́n wá ń sọ̀rọ̀ kábíyèsí mo fẹ́ lọ sẹ̀yọ́ ń ta ló wá bọ́ta ní lọ ń tọ̀
ibi títí lọ ń tọ̀ ló wá débi apẹ tí wọ́n fi ṣe iṣu bàbá Ọ̀yọ́ ó wá mú apẹ iṣu wọ́n ti èpo iṣu jẹ lẹ́nìkan wá rí i pé tó o sì jẹ yẹn láì ṣe ṣeun kábíyèsí ẹ wá wọ ọmọ yín tí ń ti èpo iṣu jẹ lórí ìdá ń gbọ́ bò ló sì jẹ́ sí kábíyèsí ìyẹn sọmọ yín o ẹrú yín ni mí o ẹrú yín ni mí o àtìgbà náà ló ti dòwó pé ìdá ní ó pèrè ẹ lẹ́rú ó wàá rí níta wàá mọ̀ lè lówó fún láyé òde òní tàwa ni pé ọ̀pọ̀lọpọ̀ náà ló mú ọmọ sí àbọ̀mọ ọ̀dọ́ rẹ̀ àbábúrò àbẹ̀bí mọ́ra gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n padà dà wọ́n tí wọ́n padà ṣèkà wọn tí wọ́n padà fi wọ́n lékú lọ́wọ́ àkíkà bàbá tó ẹgbẹ́ àwọn náà padà ṣekú wọn àwọn náà padà ní mo mọ ibi tí ó gbà jáde tó bá ti gba bẹ̀ jáde ẹ lọ ká mọ́ kẹ́ ẹ pa ó ti lọ gbowó lè fowópamọ́ báyìí ẹ lọ dá lọ́nà kẹ́ gbowó kẹ́ fún mi lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe lè mú lélẹ́yìí tẹ́ ẹ bá ti jí ọmọ ẹ̀gbẹ́ pamọ́ àárò ó gbà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn tẹ́ńtà bá súnmọ́ tá a mú gẹ́gẹ́ bí ọmọ tí wàá ń padà ń ṣe tánàdíwà àbí tí padà ń wákú wa pé tó mọ̀mọ́ bí tálájà máa ń kó àwọn góòlù wọn sí o tẹ́ ẹ bá ti wọlé tẹ́ ẹ wọnú àwọn ẹ bá góòlù wọn bẹ̀ àwọn lè da tí pé àwọn lẹ́rú ẹni tá a fi inú tán gẹ́gẹ́ bí ọmọ tí wàá padà ń dání tí ń ṣe kúpa ni ìtumọ̀ òwe àti ìgbà tí nǹkan tá a lè bù fún un. adúgbòlówó adédè Kazeem àwọn náà ti darapọ̀ mọ́ wọn ní ètò bàbá Ọ̀yọ́ ò ní já sí ojú òpó èèyàn bíi méjì bíi mẹ́ta ká gbà wọ́n lálẹ́ ojú òpó wa 68 01 24 02 68 01 24 02 68 01 24 02 lójú òpó wa tẹ́ fi pè wá sínú ètò àmọ́ bẹ́ẹ̀ bá ní gbólóhùn kan àbí méjì tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò 96 39 16 44 lẹ́fì mọ̀ pé wa 96 39 16 40 ẹ sì mọ́ gbàgbé nùmẹ́rò wàsáàpù tẹ́ fi àtẹ̀jíṣẹ́ yín sí kí ló kọ àkọ́bí Odùduwà lóbìn kí ló kọ àkọ́bí Odùduwà lọ́kùnrin ẹ fi àtẹ̀jíṣẹ́ yín sí lórí wàsáàpù 61 88 60 06 ẹ̀dá akọ̀yìn àti ibi tẹ́ ẹ ti ń pè títí ìjọ mẹ́jọ ẹ̀bùn pàtàkì ó wà ń bẹ̀ ìjọ mẹ́jọ ẹ lè pè títí ìjọ mẹ́jọ ẹ mọ̀ fi ṣe tó bá di ìjọ mẹ́jọ àyànnà ọgbẹ́ tó bá jẹ 68 01 24 02 lójú òpó wa tẹ́ fi bá wa dá sétò lálẹ́ ètò ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá Orísun lélẹ̀ látọjú iléeṣẹ́ àdéhùn sòjìmá 87.5 àti gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri gbogbo ayélujára tẹ́ ń wò wá lórí ojú òpó Facebook Akíìmù Bọ́lájí Adéwọ̀yìn náà ní alẹ́ yìí mo gbọ́dọ̀ gbádùn yín dáadáa mo gbọ́dọ̀ gbádùn yín ayé Súnkànmí olówó kéré bàbá dàpọ̀ àkí àwọn náà àkí wọn dáadáa bàbá ẹgbẹ́ láìtì inú kò ní bàjẹ́ láéláé ẹ bá ń sọ fún ọ̀bọ̀ kàfílà mú bọ̀ ní Kanjí àmàlà àtẹ̀gúsí ni wọ́n rò alólódòwò ẹlú ọ̀run re ẹ̀yin tẹ́ bá ti pè tẹ́ bá ti wọlé ẹ̀yin rédíò yín lọ rẹ dáadáa ká lè gbọ́ra wa yí dáadáa ẹ dákun torí tọ́lọ́run allo ó tún rí àwọn èèyàn pọ̀ lójú òpó náà ni. a fẹ́ wá nǹkan ṣe sí ojú òpó tá à ń lò yìí ẹsẹ̀ wọn kúkú mì lẹ́tẹ̀lẹ́tẹ̀lẹ̀ Ọlọ́run bá wa ṣàánú àwọn glo ń lù yìí ẹsẹ̀ wọn mì ẹsẹ̀ wọn mì ẹsẹ̀ wọn mì àwọn èèyàn sì pọ̀ lórí ẹ̀ àwọn èèyàn sì pọ̀ tí wọ́n fẹ́ pè wá ó ṣeéṣe ká ní káwọn èèyàn pè wá lẹ́yìn ètò gan tí ó ṣeéṣe ká ní káwọn èèyàn pè wá lẹ́yìn ètò káwọn èèyàn pé wà lẹ́yìn ètò. bẹ́ẹ̀ máa ẹ̀sẹ̀ ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ Àdéhùn Sòjìmá náà la wà ẹ mọ́ fojòpòjò tiwọn. alo ẹ káalẹ́ o. Alájà Sídíkátù Àlàkẹ́ ìyá Sùlàìmánù màmá mi dáadáa Alájà ìyá Abdullahi Amadi Anidije lọ́mọ àná Ọlọ́run bò ní fìyín lẹ̀ 68 01 24 02 68 01 24 02 lójú òpó wa tẹ́ fi bá wa dá sí ètò látòjú iléeṣẹ́ Àdéhùn Sòjìmá 87.5 87.5 FM àwa náà kọ́ Ọlọ́run ọba mi ni. Ṣe code number WhatsApp yẹn sí code number àwọn tó wà Nàìjíríà l'Amẹ́ríkà ní ìlú ẹ bá ń fi code number WhatsApp yẹn sí. wọ́n lẹ́yìn tó bẹ́ẹ̀ lábàtọ̀ máa ń yé mi. Allo. padà
ẹ wo ẹ̀yin tẹ́ wà nílé òkèèrè tẹ́ fẹ́ ní ẹ̀yin náà ó wù yín kẹ́ kópa nú àtẹ̀jíṣẹ́ náà ẹ mú báyìí pé fi kóòdù sí tẹ́ bá fẹ́ bá fi àtẹ̀jíṣẹ́ WhatsApp ránṣẹ́ +229 61 88 60 06 +229 61 88 60 06 +209 61 88 60 06 +209 61 88 60 06 ẹ tẹ àtẹ̀jíṣẹ́ kí ló kọ ọmọ àkọ́bí Odùduwà lọ́kùnrin kí ló kọ àkọ́bí Odùduwà lóbìn ẹ̀yẹ tátà ìjẹ́ sórí WhatsApp gbogbo bíkíbi tẹ́ bá wà ẹ jẹ̀bù yín bẹ́ẹ̀ bá wà ní nǹkan kan tẹ́ fẹ́ bá wa sọ lẹ́yìn ètò àbẹ́yìn tẹ́ fẹ́ pè tí ẹ wọlé lálẹ́ ní kété tá a bá ti dágbére ẹ kò wá sórí 96 39 16 44 96 39 16 44 owó dàbẹ́ bá ń pè lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń bẹ lọ́wọ́ olóòtú wa Olúwaṣeyì àmọ́ ọba lọ́la 96 39 16 16 44 bóyá ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ béèrè láwọn ètò wa gbogbo ẹ̀yin yẹn tẹ́sí sọ pé àwọn ètò wa àwọn ètò Yorùbá ẹ má gbàgbé ètò Orísun aago 10 àbọ̀ sí aago 11 àbọ̀ alẹ́ gbogbo ọjọ́ Àlàmísì tó bá dijọ́ ọ̀sẹ̀ aago 3 ọ̀sán sáago 4 ètò Ilé Aláyọ̀ lẹ́ẹ̀mọ̀ gbọ́ tó bá dijọ́ Ajé ìjọ lẹ́ndí ìjọ Mọ́ndé ìjọ Ajé aago 5 ìrọ̀lẹ́ sáago 6 ètò Ojú Ọpọ́n ibi tá a ti máa ń fọ̀rọ̀ jomitoro ọ̀kà láwọn olórin àwọn olórin ìtàgé gbogbo àwọn òṣèré tẹ́ nífẹ̀ẹ́ sí ìyẹn sá ti kàn sí wa pé olóyin báyìí lẹ́ ń wá bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ nǹkan kan nípa ètò wa lẹ́yìn ètò ẹ pè wá lórí 96 39 16 44 96 39 16 44. àbọ̀ fẹ́ polówó ọjà ni àbọ̀ fẹ́ ṣèkéde ni bá ti sátìpé lórí nọ́mbà. Alhaji Amudaya Saki alága gbogbo ọmọ ìlú Saki à ń bọ̀ wá ìlú Saki náà Saki Ògún ọ̀lọ́kìn àgbẹ̀dẹ ẹ̀rọ bàbá. bàbá àwọn kan ṣe ń bè lọ́wọ́ mi pé táwọn máa fẹ́ kẹ́bùn wá sórí ètò tá à ń ṣe kò bá jẹ́ ètò Ojú Ọpọ́n àbí ti Ilé Aláyọ̀ ẹ kó wá. ẹ kó wá ẹ mọ̀ pé gbogbo ètò wa náà kò sí ìta ìfáwọn èèyàn lẹ́bùn bẹ́ẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ní ẹ kó wá ẹgbẹ́ kéde yín àti polówó ọjà yín ẹgbẹ́ wá sójú iléeṣẹ́ yìí ẹjẹ́ àfitì wa ká fi gbé tiyín lárugẹ bó ṣe jẹ́ nu bàbá Ọ̀yọ́ ó dà pé ilé ọ̀hún tó lọ nítorí àròjọ mùsùlùkùn mọ́ adúpẹ́ pẹ́ òkun adúpẹ́ pẹ́ ọ̀sà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹ̀tẹ́ fàsìkò ilẹ̀ tẹ́ gbọ́ wa adúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọdé tó lórí tẹlẹ́mù gbogbo ẹ̀yin tẹ́ ń wá lójú òpó Facebook tẹ́ ń wá káàkiri adúpẹ́ lọ́wọ́ yín o ojú òní erélédè yín ojú yín òní fọ́ etí yín òní di nǹkan òní ṣe yín láti Ọlọ́run ọba ẹ̀yin lẹ́ẹ̀ máa ṣe nǹkan ìbànújẹ́ òní bá yín o ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ayé ò ní yé sí yín ayé yín ò ní ta ìdààmú ò ní bá yín ní mòsì òsì ò ní mọ̀ yín ojú yín ò ní fọ́ etí yín ò ní di Èdùmàrè ò ní gba láfíánù yín lóko olóòtú ètò Olúwaṣeyì àmọ́ ọba lọ́la yóò máa gbókò ní amójú ẹ̀rọ wa Tìjání Dáúdà Ọ̀yọ́mọláàfin Òjó Pásíkàyọmọdé máa ti bá àtàwọn aláṣẹ ojú iléeṣẹ́ yìí màmá wa Georgina Pamoli gbogbo àwọn òṣìṣẹ́ lójú iléeṣẹ́ wa ààrẹ Adéwálé Yínká ló kọ tèmi ń jẹ́ o mo láyé owó da yóò dùn yóò lóyún o àṣàdúrà ká tó parí ọdún ńgbà tó bẹ̀rẹ̀ ọdún yìí náà á tún ṣàdúrà láṣẹ Ọlọ́run ọba wọ́n là gbé ní báyìí lórúkọ tá a pe orí gbogbo wa ò ní burú ìmọ́lẹ̀ àyà báyìí lórúkọ tá a pojú ojú ò ní relédè wá kò sé mọ̀ ní báyìí lórúkọ tá a pe owó ò ní wọ́n wá wọ́n ní ìtì ọ̀gẹ̀dẹ̀ tó gbé àpáta lórúkọ tá a ń pe ọrùn ìtì ọ̀gẹ̀dẹ̀ wa ò ní sán ọpọ́n àfẹ́ lórúkọ tá a ń pe àyà ọ̀fọ̀ orí ò ní wọlé síbẹ̀ àṣeburúkú ṣe lórúkọ tá a ń pe inú burúkú ọ̀tá ò ní gbé wa kò ní rí wa gbèsè iléeṣẹ́ ilé agbára lórúkọ tá a pe bẹ̀bẹ̀ ẹ̀ẹ́dì iléeṣẹ́ wo ò ní jóná òpó òṣèdá lórúkọ tá a pe àtẹ́lẹsẹ̀ òpó òṣèdá lẹ́sẹ̀ òpó òṣèdá wo ò ní sẹ́ ojú òṣèdá lórúkọ tá a pe àtẹ́lẹsẹ̀ a ní tójú ilẹ̀ mọ́lẹ̀ láṣẹ Ọlọ́run ọba ayé ò ní bínú sí wa àní rí bínú ayé yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ bàbá Ọ̀yọ́ àwọn lọ́balọ́ba alẹ́ Yorùbá náà láfi ṣàdúrà Oòduà ọba àkọ́kọ́ òjò orí bẹ́ẹ̀ ọ̀kàn bí asálà òjò orí bẹ́ẹ̀ Ọ̀yọ́míyàn akin ọ̀rẹ́ òjò orí bẹ́ẹ̀ Àdúnwà Àjàkẹ́ òjò orí bẹ́ẹ̀ Olúàṣọ Onígbògi òjò orí bẹ́ẹ̀ Tìmílílẹ̀ Ẹdí òjò orí bẹ́ẹ̀ Àtàjà Lóṣogbo òjò orí bẹ́ẹ̀ Olúwa Sùkúwà
Olúbàdàn yóò jò rí bẹ́ẹ̀ Aláàfin tilẹ̀ yóò jò rí bẹ́ẹ̀ Ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ yóò jò rí bẹ́ẹ̀ Ewì nílé Adó jò rí bẹ́ẹ̀ Òsèmọ̀wé tilẹ̀ Oǹdó jò rí bẹ́ẹ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn jò rí bẹ́ẹ̀ Ṣọ̀ún l'Ógbómọ̀ṣọ́ jò rí bẹ́ẹ̀ ọwọ́ Òbòkun Àdìmúlà Àlẹ̀jẹ̀sí jò rí bẹ́ẹ̀ Ọ̀kẹ̀rẹ̀ ní Ṣakí jò rí bẹ́ẹ̀ Ìbàníkìsí jò rí bẹ́ẹ̀ Sàbígànà ní Gànà jò rí bẹ́ẹ̀ Alákẹ́tù tilẹ̀ Kétu jò rí bẹ́ẹ̀ Onípópó tilẹ̀ Pópó jò rí bẹ́ẹ̀ Onísàbẹ̀ tilẹ̀ Sábẹ̀ jò rí bẹ́ẹ̀ Adékìlúmọ̀ tìlú Àjòhún jò rí bẹ́ẹ̀ Onífọ̀yín tìlú Ìfọ̀yín jò rí bẹ́ẹ̀ Oníkòyí Abẹ́sàn tìlú Àjàṣí jò rí bẹ́ẹ̀ Aláyélúwà tilẹ̀ Dàsó jò rí bẹ́ẹ̀ Onísàkété tilẹ̀ Sàkété jò rí bẹ́ẹ̀ Òyìnkà Adédùlóyè tìlú Ìtàkó jò rí bẹ́ẹ̀ Oníkòyí ọba Àwìdé jò rí bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ àní tójú omi lójú kú níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba ẹ tó pàdé lójú iléeṣẹ́ lójú òpè lórí ètò Orísun títí ìgbà náà ńkọ́ àánú Ọlọ́run ọba kó máa bá wa ó dọ̀la. ẹ ṣeun o gbogbo yín o ẹ ṣeun ó tún dijọ́ mẹ́jọ o láṣẹ ló tún dijọ́ mẹ́jọ láago 10:00 o. ẹ ṣé gan adúpẹ́ o ẹ ṣé o tẹ́ wò wá o ẹ ṣé o ẹ ṣé gan o. Ajáyà Sàtáàrù Adéníyì Kàsímù Wálé Òjúrò ń gbé Mọ́rákìnyìn Àbáyọ̀mí Mọ́líkà Lálẹ́yẹ àwọn Ajímọ̀ Bákàyè Basọ̀run Adéwọyìn Bọ́lájí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa Aláàjì Wákìlì Olówó Kéré orin ayọ̀ lásùn ó dọ̀la o ẹ ṣeun.